Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tẹ̀ní tí a gbọ́ wọn ní Kábíyèsí bá Queen Naomi sọ̀rọ̀ ìpè wọn bẹ Queen Naomi lórí bí wọ́n ṣe máa padà wá sí inú palace àwọn. Ṣé mọ̀ pé mo ti sọ fún yín pé tí wọ́n bá ti parí birthday ọ̀rọ̀ ẹ̀bẹ̀ la tún máa gbọ́. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi sọ mind wọn fún Kábíyèsí o pé àwọn fẹ́ move on pẹ̀lú life àwọn o. Kábíyèsí ní bí a ṣe gbọ́ allegedly wípé ṣé tí àwọn ò bá fẹ́ gbogbo àwọn olórí tuntun yìí ṣé Queen Naomi máa padà wá. Wọ́n ní Queen Naomi ní àwọn ò lè padà wá sí inú palace bàbá wèrè ńlá o. Wípé wọn ò bá má fẹ́ obìnrin kankan àwọn ò lè padà wá. Wípé nǹkan tó bá wo Kábíyèsí kí Kábíyèsí ṣe wọn bá fẹ́ gbogbo obìnrin tó wà ní Nàìjíríà àwọn ò ní palace yẹn padà wá. Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní Queen Naomi sọ allegedly. Nǹkan tí ò yé mi ni pé ó ṣe jẹ́ pé tí bàbá wa bá ti fẹ́ ṣe nǹkan wọ́n máa ń fi gbogbo àwọn nǹkan tó bá fẹ́ ṣe pamọ́ fún Queen Naomi. Nígbà tí ẹ̀dẹ̀ ti parí birthday ní ìsìn a mọ̀ pé ojú yín á wálẹ̀ ẹ máa lọ sí Àkúrẹ́ láti lọ máa bẹ Queen Naomi ni. Ṣùgbọ́n Queen Naomi láwọn ò ṣe mọ́ wọ́n ní kí bàbá wa kàn fi àwọn sílẹ̀ kó jẹ́ káwọn move on pẹ̀lú ìgbésí ayé àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly torí wọ́n ní Kábíyèsí lo almost 3 hours lórí fóònù tí wọ́n fi ń bá Queen Naomi sọ̀rọ̀ wípé kí Queen Naomi return wá sí inú palace àwọn. Wọ́n ní bàbá wèrè ńlá ní láyéláyé àwọn ò lè fi Queen Naomi sílẹ̀. Wọ́n ní Queen Naomi dẹ̀ láwọn ò lè ṣe irú nǹkan báyẹn wípé àwọn fẹ́ move on pẹ̀lú life àwọn. Wípé láti bí ọdún bíi mẹ́ta kan ojú kan ni àwọn wà pẹ̀lú bàbá wèrè ńlá. Wípé Kábíyèsí ò dẹ̀ lè máa dé àwọn ọmọ inú royal manor kí wọ́n máa gbé àwọn olórí jáde bí ìyàwó kí wọ́n jọ máa jáde kó máa gbé wọn síta. Wípé àwọn tó ń pè ní first lady gan àwọn ò tẹ̀lé Kábíyèsí jáde láti bí ọdún mẹ́ta ní ìsìn. Wípé àwọn olórí lọ́tùn ló sì náà ń gbé jáde. Wípé so nítorí ìdí èyí àwọn yọ̀ǹda Kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ pé ẹni tí èèyàn bá fẹ́ yẹ kó jẹ́ first wife ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ó lè mú yangàn ní gbogbo ibi. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo ibi tí ẹ bá ń lọ lẹ́jọ́ máa lọ. Ìgbà tí Kábíyèsí dẹ̀ ti gbé àǹtí wa tó ti gbé wọn jáde gẹ́gẹ́ bí first wife gbogbo ayé ló ti ń regard àǹtí wa gẹ́gẹ́ bí first wife. Ẹ̀yin náà wo party tí Kábíyèsí ṣe birthday party wọn. Ẹ wo bí àǹtí wa ṣe gba everywhere. Àti ẹ̀rí gbogbo wọn tọ́jọ́ ń dá ọ̀wẹ́kẹ̀ níbi tó ti ń jó. Ìyẹn ò tí ẹ̀ matter wọ́n ń ṣe ọjọ́ ìbí ni. Ṣùgbọ́n nǹkan tó really jẹ́ bàbàrà nínú ọ̀rọ̀ yìí ni pé kí ló dé tó yẹ pé tí Kábíyèsí bá ti parí bóyá ẹ wo ìgbà tí wọ́n ṣe wedding Dr. Elizabeth ìgbà tó parí wedding yẹn lójú Kábíyèsí tó là. Ẹ wo ìgbà tó ṣe birthday tán ní ìsìn Kábíyèsí títí ń bẹ Queen Naomi. Kí ló dé tó jẹ́ pé ìgbà tí wọ́n bá ti parí nǹkan náà máa ń wá Queen Naomi lọ. Ìgbà tó fẹ́ ṣe birthday yìí Kábíyèsí ò fi gbogbo nǹkan lóòótọ́ wọ́n ní Queen Naomi láwọn ò wà interested àwọn ò fẹ́ dá sọ̀rọ̀ birthday Kábíyèsí. Bóyá nítorí ẹ̀ ní Kábíyèsí fi gbélé àǹtí wa lọ́wọ́ torí a gbọ́ tán ní àǹtí wa ló ṣe everything. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ni tí wọ́n sọ Kábíyèsí gangan ló sọ lórí social media. Wípé àǹtí wa ló ṣe gbogbo ẹ̀ pé fún bí ọjọ́ méje náà ti ń bọ́ gbogbo àwọn èèyàn nínú palace. Wípé àǹtí wa dẹ̀ ló ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn bàbá wa náà ló sọ lórí social media. Ṣùgbọ́n kí ni wíwá Queen Naomi nínú palace yẹn as what? Ṣé ẹ fẹ́ gbé Queen Naomi pamọ́ sínú palace ni? Ẹ dẹ̀ máa tẹ̀lé àwọn olórí jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé nǹkan tí Queen Naomi fẹ́ fún live wọn nìyẹn?
àbí kán move on pẹ̀lú life wọn káwọn náà lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn. Bí ìgbà téèyàn wà handicap lèyí nà ẹ lè jọ jáde inú palace yẹn náà máa wà bí kán wà ní royal manor ṣùgbọ́n tẹ́ bá fẹ́ jáde àwọn olórí lọ́tùn olórí lósì lẹ máa mú jáde lójoojúmọ́. Èyí gan kò lè jẹ́ kí inú Queen Naomi dùn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o tán ní bàbá wẹ̀rin ńlá tó ń bẹ Queen Naomi o wípé tí àwọn ò bá fẹ́ àwọn olórí tuntun ṣé Queen Naomi máa padà wá sínú palace. Wọ́n dẹ̀ dé Queen Naomi sọ pé wọ́n bá má fẹ́ àwọn olórí tuntun àwọn ò padà wá sínú palace pé kábíyèsí fi àwọn sílẹ̀ àwọn fẹ́ move on pẹ̀lú life àwọn. Ẹ̀yin èèyàn later bá tún gbọ́ update a máa mú wá fún yín bó bí mo ṣe ń sọ allegedly bí a ṣe gbọ́ nìyẹn nítorí pé nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Máṣọlá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tó bá jẹ́ old subscribers àbí new subscribers ni mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe o kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín tá bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.